Olùgbé Akure pariwo lórí òórùn tó gbalẹ̀ kan ìjọba ti bẹ̀rẹ̀ ìwádìí. Àwọn olùgbé ìlú Akure tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo ó mà ti ké gbàjarè lórí òórùn tó gbalẹ̀ kan nílùú náà. Ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí ó ní abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ Ọ̀nàrẹ́bù Jùmọ̀kẹ́ Akíndélé ìmọ̀ ló mà kọminú lórí òórùn náà, èyí tó mà sọ wípé ó lè ṣe àkóbá fún ìlera aráàlú àti àyíká. Arábìnrin Akíndélé ó mà ṣàlàyé lójú òpó Facebook rẹ̀ pé òórùn ọ̀hún ó mà dàbí òórùn sọ́fọ̀ àti pé ní òru làwọn olùgbé ìlú Àkúrẹ́ ó ní wọ́n máa ń gbọ́ òórùn náà jù. Ó wá rọ àwọn àjọ ìjọba tí ọ̀rọ̀ mọ̀ kàn láti ṣe ìwádìí ohun tó ṣokùnfà nǹkan tó rùn yìí kó má bàa ṣe àkóbá fún ìlera aráàlú. Ọ̀pọ̀ àwọn olùgbé ìlú Àkúrẹ́ ni àwọn náà ti jẹ́rìí sí ọ̀rọ̀ tí adarí ilé ìgbìmọ̀ asòfin Ondo tẹ́lẹ̀ tó mà sọ nípa òórùn tó gbalẹ̀ kan nílùú Àkúrẹ́. Ọ̀gbẹ́ni Adékúnlé Adédèjì ó mà sọ pé ó ti tó ọjọ́ mélòó kan báyìí tí òórùn náà tó ti ń rùn káàkiri ìlú Àkúrẹ́. Yèyé Babátúndé tó ń gbé ní òpópónà Ọ̀dà ó mà ṣàlàyé pé láti bí aago 10 alẹ́ ni òórùn náà ló ti ń bẹ̀rẹ̀. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo tó ń rí sí ọ̀rọ̀ àyíká ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gbọ́ nípa òórùn sọ́fọ̀ tó mà gbalẹ̀ kan nílùú Àkúrẹ́. Àjọ náà wá ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ìwádìí ti fi hàn pé òórùn yìí kò sẹ́yìn àwọn èèyàn kan tí wọ́n ń da ìdọ̀tí lọ́nà àìtọ́ sínú odò tó ń sàn láti inú ilégbèé Ìjápó Estate lọ sí Edo Lodge tó fi dé agbègbè Fìwàsáyé lọ sẹ́yìn ilégbèé Elsada Residential Estate Alágbàká nílùú Àkúrẹ́. Iléeṣẹ́ ìjọba tó wá rí sí ọ̀rọ̀ àyíká ó sọ wípé òórùn yìí ó lè ṣe àkóbá fún ìlera aráàlú àti àyíká àti pé ó tako òfin lórí ìmọ́tótó ní ìpínlẹ̀ Ondo. Kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ondo Dókítà Tob Loko ó ti wá gbé ìgbìmọ̀ kan dìde láti ṣèwádìí ibi tí òórùn náà tó ti ń wá gan. Dókítà Loko ó tún pàṣẹ fún ìgbìmọ̀ náà láti ṣe àwárí àwọn tó wà nídìí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí i pé wọ́n fojú winá òfin. Ìjọba ìpínlẹ̀ Ondo ó tún wá fi dá aráàlú lójú pé òun kò ní bẹ́sùbẹ̀gbà láti dáàbò bo àwọn olùgbé ìpínlẹ̀ náà àti àyíká wọn. Kọmíṣánná ó ní irú òórùn báyìí àti ṣíṣe ìdọ̀tí kiri ó má lòdì sófin àti pé ìwà ọ̀daràn sáwọn aráàlú ni èyí tí ìjọba kò ní fojú rẹ̀ wò ó. Nígbà tí ìwádìí ń lọ láti ṣàwárí àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí, ìjọba ti rọ aráàlú láti má fòyà. Kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ó tún wá rọ aráàlú láti fi tó ìjọba létí tí wọ́n bá kẹ́fín ẹnikẹ́ni tó ń ṣe ìdọ̀tí sí àyíká tàbí tó ń ṣe nǹkan tó lòdì sófin lórí ọ̀rọ̀ mọ́tótó. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti yín ládé. Àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.